ìṣòro owó ní Yorùbá Mùsùlùmí ní lẹ́yìn àwọn bàbá yìí àti lásìkò táwọn ìṣòro márùn ó ń bá Yorùbá Mùsùlùmí jà tí agbára dáwọ̀ ẹnìkankan ò tí ì ka lánàá àti lónìí ìṣòro márùn ó ń bá Yorùbá Mùsùlùmí jà kò dẹ̀ sí ẹnìkankan náà àwọn tá à ń dá akọ àtàwọn tá à dá akọ tó ṣe gbìyànjú lẹ káàró òjìrì tó ti rí ṣe ìyẹn ló yẹ káwá wa tá à ń bẹ lásìkò ìkárònú kájókòó tí bó láṣẹ ìṣòro márùn ìṣòro alákọ̀ọ́kọ́ kì í bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn nílọrin àti ní north wọ́n máa sọ fún yín pé àwọn àfa lápọ̀nlé wọ́n níyì Islam lápọ̀nlé ó níyì ó lè tẹnu bá Islam gbogbo wóróworó tí yẹn lè sọ́ńbì tó máa bá Islam jẹ́ wọn ò bí ọ̀dà láti Ìlọrin lọ dé north kí ló fà ní ti ń bẹ ní north tí ò sí nílẹ̀ káàró òjìrì ní ìṣòro rẹ ní no Islamic authority Islamic kingdom Islamic emirate ìtẹ́ anábìwá pè ní okọ̀ alhukumu islami yẹn pé Islamic authority kò sí nílẹ̀ káàró òjìrì ó ń bẹ ńlọrin bó ṣe wulẹ̀ kí wọ́n reduce agbára rẹ̀ mọ́ sí ọba torí pé ìjọba tá à ń lò Nàìjíríà democracy tá à ń lò ó ti lágbára ju Islamic authority lọ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí democracy gbà tí èbó ò tí ì dé táwọn christian amúnisìn ò tí ì dé Islamic authority yẹn lọ lágbára nílọrin tí ò sí ìkàkà lókè ẹ̀ ṣùgbọ́n gbà tí àwọn amúnisìn ti dé ó ti di igbákejì lẹ́yìn ìjọba Islamic authority ló kù nílọrin ní north dé Sokoto ìyẹn kò sí pàà nílẹ̀ káàró òjìrì kò sí Islamic authority ìyẹn la fi sọ wípé gbogbo èèyàn ọ̀dọ́ Islam even àwọn oyè tó yẹ pé Islamic authority ni máa ń yàn bá a bá yàn yọkàn máa jẹ́ táìtù ni làwa sọ wípé léètò tí ò rújú àwa àní jẹ́ oníjà Mufti tí mùdírù Markaz yàn kọ́ máa gbìyànjú authority tó lè jẹ́ kí Mufti ọmọ lẹ́yọ̀kan kò sí ń bí authority tó lè jẹ́ kí Mufti ọ function kò sí ń bí kí ló wá kú àkú ń bí ká sì dá wa so tí mùdírù Markaz tí wọ́n bá wò pé ẹni yìí tó Mufti ṣe kọ́ máa ṣe gbìyànjú so kò sẹ́ni kátàgbà rẹ̀ kálẹ̀ Yorùbá torí kò sọ authority gbogbo wa à ń jókòó ṣe meeting ní àkọ́fà ibì kankan nílẹ̀ káàró òjìrì táwọn sọ pé gbogbo àwọn mùsùlùmí tí ń bẹ ń lù yìí wọn ò tó bẹ́ẹ̀ ní tọ́ba bá ti sọ ọba àwọn oníọ̀sán ibo ló bá ń wá lẹ́yìn ìjọba ọba ló tún kù tó lè pàṣẹ ń lù tí ó múlẹ̀ níbo wá lọ́ba Islam wà nílẹ̀ Yorùbá sorúkọ abẹ́ tí wọ́n bá yan Mufti lọ́dọ̀ bàbá wa Mudiru Markaz ẹjọ́ mọ̀ sí wàá sí lọ kì í ṣe stand tíya ò ní yí pé ká gbógun tì náà àní gbógun tì Ọlọ́run ó fún wa níṣẹ́ Islam ṣe nígbà tá a bá ṣiṣẹ́ yẹn dá àyè kan gbogbo wa padà kó papọ̀ yọ padà fọ́ọ̀mù authority Islam torí gbà tí wọ́n ṣàlàyé lọ ẹ mọ báwo ni Islam ṣe máa dá àyè authority ẹ sì mọ kí la ní èdè lásìkò yìí ẹ sì mọ wípé kí ló dé tàbí ajá sí nǹkan kan ẹ wo gbogbo ẹ̀yin tí ẹ̀ ń tè láwà àtẹ̀tẹ̀ fẹ́ràn wa ẹ gbọ́dọ̀ bá wọn bú Mufti tẹ́ àfa wa Mudiru Markaz lágége Sheikh Habibullah hafidhahullahu ta'ala ẹ gbọ́dọ̀ bá wọn bú àmọ́ wàá sí wa fún wọn ni pé ẹ má gbìyànjú lọ àwa náà gbìyànjú bíi náà ni ẹ lọ́tọ́rìtì àwa náà ń lọ́tọ́rìtì so n tó kù kwakù ní ká máa ṣe wáàsí so wáàsí wá rí àìsàn pé tó bá jáde pé òun ó ṣe ọmọ sí ṣé táyì tó tàá sọ pé ọ̀dà owó kọ́tọ́ ǹjẹ́ lèmi ọ̀jẹ̀ ẹ máa jẹ́ ẹ ṣáàjà máa ṣe kí ni àmì Taawun lèmi olúwo ọyàn mi ní Mufti the grand Mufti Yorubaland àní lọ kóòtù àní dí anybody lọ́wọ́ torí ààyè tá a wà ààyè pépé ní Mufti tí kódà tí ń bá rí Mufti Mudiru Markaz ń pa wọn lé ó kọ tí wọ́n pè wọ́n náà the grand Mufti Yorubaland náà láàpẹ ẹ gbọ́ mi nísìn àti mọ̀ pé àáfàá wa lọ́yàn nu ẹni tá a máa ṣe wáàsí lọ
bàbá wa mufti tí wọ́n yàn láti Ìbàdàn tí bàbá wa ìmáàmù àgbà nìbàdàn tí wọ́n yàn wọ́n ní mufti àwọn ìmáàmù ni èyí náà ẹ máa ṣe wá àṣẹ lọ bàbá dáadáa tẹ̀ ní bàbá náà ẹ máa gbìyànjú ìwọ tó lọ bá fún yín ẹ máa agbára mi ò kọ́dọ̀ yín ọ̀rọ̀ mi ò ká ọ̀dọ̀ yín ọ̀rọ̀ mufti tí wọ́n yàn ní ọ̀dọ̀ bàbá wa mùdírù mọ́kàs kò ká ọ̀dọ̀ yín kò ká ọ̀dọ̀ tèmi náà ó kálukú ló lẹ́ni tí ń tẹ̀lé ẹgbẹ́ mi nìsín ìfẹ́ ni ajá gbèsè ara wa nú ká máa bá ṣe lọ ẹ má gbàgbé o mo ní kẹ́ ẹ ronú dáadáa ẹ farabalẹ̀ dáadáa gbọ́ ẹ ti ń gbọ́rọ̀ mi sí ìṣòro márùn-ún ẹyọ kan náà mo ti sọ ń bẹ̀ o kò sọ authority ṣé authority bá wà bá a fẹ́ yàn pé mẹ́ta yìí authority ni ó wà á jọ yóò wá sọ́dọ̀ ẹyọ kan tẹ́nìkan gbọ́dọ̀ gbé mọ́ àbọ̀kọ̀ sọ authority tẹ́ bá tún wá yàn tán tí mufti bá tún wá ń gbé àwọn àgbékalẹ̀ bẹ́ẹ̀ báyìí lè ṣe rí irúgbà tẹ́nìkan ní tí bá ń ṣe kó oṣù kọ́mọ̀ gbà wẹ̀ lọ mufti kílẹ̀ rí sí nítorí mufti bá ti sọ ni kò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ tí mufti bá ti sọ̀rọ̀ àmọ́ kò sọ authority tí ó bá ní dá alákẹ́ tó wá tó dọ̀la ní sọ́tún ní bọ́ sórí social media àbúrò rédíò kó tó ní adé má gbà wẹ̀ lọ èmi mọ́ sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ náà nù kò sẹ́ni kan tí ó bá protect Islam bí kò sí onítọ̀hún nígbà tí o ti wá sí un kí láà mójútó ká máa pèpè tọ́wọ́ bá di pé ọ̀rọ̀ táìtì wa fẹ́ máa dá wà láàlẹ́ àjẹ́ pé àdébí à ń lọ nù níbi kẹ̀kẹ́ tá à ń lọ níṣẹ́ kẹ̀kẹ́ tá à fẹ́ ṣe ẹ̀ mójútó sẹ́ ẹ̀fọ̀ ọ̀rọ̀ táìtì lẹ táìtì ọba àpè mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n làìbọ̀rọ̀ bil asma kò sí tá a fẹ́ lò níbi àwọn okọ̀ tá à ń pera wa innamal ibra bil musamayat ní tá a bá ń ṣe lábẹ́ okọ̀ ló ti pàtàkì bó ṣe wà ní ìsìn tá a bá jọ ta síra wa ní mufti Ìbàdàn àti mufti Lágége àti mufti tá a yàn láti wò ń bí tí ṣe mi tá a bá jọ ta fúnra wa á kó pọ̀ àwọn ọmọ wa wọn ò ní máa pàdé ara wọn kán máa bára wọn jà àbíkọ́ ẹ pé tọ́pìkì yìí ò ní jẹ́ wọ́n rí náà rí tọ́pìkì mi tó yẹ kí wọ́n ṣe kíni kán nànú mọ́ àbísẹ́ mi tó yẹ kí wọ́n kálukú wọ́n ṣe kíni tó yẹ ká ṣe ẹ mọ̀ wulẹ̀ èyí tó burú jù náà ni ká ní nǹkan nù síra wa ọlọ́run kan bẹ̀sìn wa jẹ́ ni yọ́ bàrùn wa jẹ́ kò ní gbàgbà lọ́wọ́ wa a gbọ́dọ̀ ní nǹkan nù síra wa ọlọ́run forí jìn àwọn tó bá rò bá bú àwọn ọlọ́run forí jìn àwa náà tẹ́yìn náà bá rò bí kíni táyà náà bá rò báyìí náà bú à àgbogbo àwa méjèèjì ni kọ́lọ́run jọ forí jìn iṣẹ́ ni ẹ mójútó